Ọba ìlú Ezema Olo tó wà ní ìpínlẹ̀ Enugu, ìyẹn Ọba Lawrence Agbobuzu, ó mà ti di ẹni tí wọ́n ń pè ní star lásìkò yìí, ìyẹn ìràwọ̀ ńlá, lórí nǹkan tí bàbá náà tí ó ṣe ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí lásìkò tí ìpàdé àwọn lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn adarí ẹ̀sìn tó wáyé ní ilé ìjọba tí wọ́n ń pè ní Aso Rock tàbí Aso Villa l'Abuja, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí Ọba Lawrence Agbobuzu tó sọ níbi tó ti gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níta gbangba fún rẹ̀, ó jẹ́ ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lé lórí, nítorí pé báwọn kan ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé ọba náà ó ní ìgboyà gidigidi. Ní àwọn kan ni wọ́n bu ẹnu àtẹ́ lu Ọba Lawrence Agbobuzu wípé ọ̀rọ̀ tó sọ náà kò sọ̀rọ̀ nínú ẹ̀ àti pé nǹkan tó fẹ́ fi máa wé ara wọn kò jọ ara wọn rárá. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìpàdé àwọn ọba káàkiri Nàìjíríà àti àwọn adarí ẹ̀sìn pẹ̀lú ìjọba àpapọ̀, ìyẹn iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ìlera Ministry for Health, ní ó wáyé ní ìlú Àbújá, inú ilé ìjọba l'Àbújá, èyí tí wọ́n ń pè ní State Banquet Hall. Ní ayẹyẹ náà, ìyẹn ètò náà ló sì ti wáyé níbẹ̀. Ní Ọba Lawrence Agbobuzu tó jẹ́ ọba ìlú Ezema Olo ní ìpínlẹ̀ Enugu ni ó mà ti sọ̀rọ̀ lójú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà níjókòó wípé kó fi ọmọ àwọn sílẹ̀, ìyẹn gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò ní Nnamdi Kanu tó wà látìmọ́lé láti ọdún 2021, èyí tó tún ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún lọ́dún tó kọjá, tí Ọba Lawrence Agbobuzu tó sì ń sọ fún Tinubu wípé àwọn ò mọ ẹ̀ṣẹ̀ tí ọmọ àwọn Nnamdi Kanu ṣe tó yàtọ̀ sí gbajúgbajà akọni ọmọ Yorùbá tó jẹ́ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéníyì Adéyẹmọ, tí ó gbajúmọ̀ sí Sunday Igboho. Ọba Lawrence Agbobuzu ní lọ́dọ̀ àwọn gbàgbọ́ pé kò sí yàtọ̀ nínú Sunday Igboho àti Nnamdi Kanu, ṣùgbọ́n tí Tinubu tó yọ̀ǹda Sunday Igboho pé kò jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án, kó máa rìn fanda, ṣùgbọ́n tó ju ọmọ tàwọn sí ọgbà ẹ̀wọ̀n. Ọba Lawrence Agbobuzu wá jẹ́ kó di mọ̀ wípé bí Tinubu ò bá lè fi Nnamdi Kanu sílẹ̀, kí ó kúkú dá padà sí ìlú London lórílẹ̀-èdè England tó ń gbé, tàbí kó dá padà sí orílẹ̀-èdè Kenya tí wọ́n ti fagídí gbé wá sórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2021. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ló kan sára sí Ọba Lawrence Agbobuzu fún ìgboyà tí ó ní yìí, kódà tí Tinubu fúnra ẹ̀ tó bú sẹ́rìn nígbà tó gbọ́ ọ̀rọ̀ tó sọ, tí àwọn ọba tó wà ńbẹ̀ tó sì ń pàtẹ́wọ́ fún pé àti ẹ̀rí ọba tó lè lórí láyà gbéná wojú odidi ààrẹ níta gbangba. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn, pàápàá ọmọ Yorùbá, inú ń sọ̀rọ̀ sọ́ba Lawrence Agbobuzu. Wọ́n ní ọ̀rọ̀ Sunday Igboho àti Nnamdi Kanu tó fi ń wéra wọn kò papọ̀ rárá àti rárá, nítorí pé ẹni tó bọ̀wọ̀ fún òfin tí kìí ṣe ọ̀daràn tí kò ṣe ẹ̀ṣẹ̀ kankan ní Sunday Igboho, ṣùgbọ́n ẹni tí kò bọ̀wọ̀ fófin tó jẹ́ ọ̀daràn tí àwọn ẹ̀mí èèyàn tó sì ti ọwọ́ ẹ̀ bọ́ nípa ọ̀rọ̀ tó máa ń sọ lórí ẹ̀rọ ayélujára, ó ní Nnamdi Kanu.